Ìwọ ọmọbìnrin tí wọ́n rán nílé ìwé, táìmù tó fi jókòó kalẹ̀, tó ń kó owó tí wọ́n fi rán ọ lọ ilé ìwé, tó ń kó fọ́kùnrin, tó ọlọ́run help ọkùnrin kan, ọ̀ ń suffer with him kó lè bá a fi ọ̀ ń gbọ̀ bá soríire tán, sọ̀rí wípé òun fàkókò ara rẹ̀ ṣòfò ni. Bẹ́ẹ̀ ni, you are wasting your time. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin, ẹ mọ́ rò wípé bóyá tẹ bá ti jókòó tẹ nìkan, tẹ ti jọ fèkùrọ́ mu gàrí, by fire by force, ó gbúdọ̀ wá torí ẹ̀fẹ̀ yín. Ìwọ tán fi sẹ́nu ẹ̀ kọ́ṣẹ́ tó yẹ kó o fojú tó ṣẹ́ tó ń kọ́, o kó lo lọ́ ń sùn tì. Ìwọ tán gbọ́jà lé lórí kó kiri ọjà lọ, tó gbọ́jà lẹ̀ tó lọ́ ń sùn sílé ọkùnrin, tó wá yá tó wá nígbà náà ó bá yé ẹ̀jẹ̀ tán kò fẹ́. Ìwọ mọ̀ wípé nǹkan tó máa keep ọkùnrin sí ẹ, tó máa mú ọkùnrin desire ẹ, is not the help you render to him. It is the value you add to yourself. Nǹkan tó fa yé ẹ ṣe, n tó jẹ́, èèyàn tó jẹ́, irú èèyàn tó jẹ́, ìní ọkùnrin ló nílò, kì í ṣe irú ìrànlọ́wọ́ tó ti ṣe fún un. Majority ẹ̀yin tẹ́ ń sá kójókójó tẹ́ lẹ́nìkan lẹ́jọ́ fèkùrọ́ mu gàrí. A máa ṣe pé ẹ̀ ń ràn lọ nítorí Ọlọ́run ni. Ẹ ṣe nítorí Ọlọ́run, torí ara yín ni. At the end of the day, you will downgrade yourself. Bẹ́ẹ̀ ni, because there is a difference between you sitting down and making a choice among successful men, and you sitting down saying èmi ni ó gbọ́dọ̀ fẹ́ nítorí èmi àti ẹ̀ lájọ jìyà. Ẹ má máa tanra yín, kò síbi tán kọ́ sí nínú ìwé ìtàn àbí nínú ẹni, kò sófin tó sọ wípé nítorí wípé ìwọ ló wà pẹ̀lú ẹnìkan ńgbà tí ò lówó òun, automatically ìwọ ló gbọ́dọ̀ fẹ́, kò síbi tán kọ́ sí. One thing nípa àwọn ọkùnrin, àṣírí àwọn ọkùnrin kan mo fẹ́ tú fún yìí. Àwọn obìnrin tán bá lè pìtàn wọn, wọn ń fẹ́ràn àwọn obìnrin yẹn torí ego wọn. Àwọn ọkùnrin máa ń ní ego. Torí ẹ̀ lẹ́ṣẹ̀ rí wọn tán bá make ẹ̀ tán, ọmọ kékeré kan tó ṣẹ̀rọ bóyá a little successful girl kan náà máa lọ fẹ́. Ọkùnrin ò ń like àwọn obìnrin tán bá lè pìtàn ọlá wọn, wọn ń like irú àwọn obìnrin yẹn. Plus the fact that law of diminishing return ti máa ṣẹlẹ̀, obìnrin yẹn á ti pẹ́ lọ́wọ́ wọn. So time tó yẹ kí wọ́n fi add value sára ẹ̀, tó yẹ kó fi kàwé, kó help ara ẹ̀, kó become a successful person, you can encourage a man. You can encourage him. You can help him. Be as much as you are helping him, help yourself too. Because a time will come that the front seat of that man's car will no longer fit you because you have refused to add value to yourself. Oh no, time we will have shared people's story on our page. A lot of people don't send story and Stabose share my story. Stabose, I'm not going to share anybody's story. I'm going to pick a lesson from that story and tell you. Ṣé rí ẹ̀yin tẹ́ máa ń feel pé bóyá ńgbà tẹ́ bá ti jí owó bàbá yín, tẹ́ ti jí pension bàbá yín, tẹ́ jí gratitude tí bàbá yín gbé pamọ́, tẹ́ lọ rí gbé fókùnrin kan tó wá fi ṣoríire tán tí ò wá fẹ́ yín yẹn. Báwo ló ṣe fẹ́ olè? Ìwọ tó jalè bàbá ẹ, ṣó mọ̀ wípé yẹn náà ò ní trust ẹ, ó mọ̀ pé tóun bá kówó sí ẹ lọ́wọ́ wàá lọ gbé fókùnrin míì. Níjọ́ wo lẹ fẹ́ gbọ́n? Gone are those days nígbà tí gbogbo àwọn ọkùnrin ayé àtijọ́ táwọn ìyá yẹn ń fẹ́, àwọn ọkùnrin yẹn wọ́n ti yàtọ̀ sí tàwọn tì sìn. And moreover, value tó bá yẹ kó add síra ẹ, nǹkan tó yẹ kó ṣe kó fi improve ayé ara ẹ, tó o bá ṣe nítorí ọkùnrin kan, wàá padà bẹ̀rù anybody. Because what is going to keep you with a man or keep a man with you is not the help you render to him, is the value you have as a woman. Kò ní sọ pé nítorí tóun lò ṣe fojú sí ìwé ẹ mọ́, kò ní sọ pé nítorí tóun lò ṣe kọjú mọ́ṣẹ́ ẹ tó ń kọ́, kò ní sọ pé nítorí tóun lò ṣe mójútó okòwò rẹ tó ń ṣe. Ìwọ tán fi sẹ́nu okòwò pé kọ́ bọ́n ṣe ń tajà, àbẹ́yìn ò mọ̀ pọ́jà títà ó ní kíkọ́, tó wá kúrò ńbẹ̀, tó kúrò ní ṣọ́ọ̀bù ọ̀gá ẹ̀ tó gbálé ọkùnrin lọ, tán fi ẹ́ sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ tó fojú síṣẹ́ tó gbálé ọkùnrin lọ, tó lọ́ ń fọṣọ, tó lọ́ ń fọ pátá, tó lọ́ ń fọ bọ́ksà, tó lọ́ ń fọ tọ̀rẹ́, tó tún fọ torí bẹ́ẹ̀dì, tán fi ẹ́ síwèé lọ́ọ̀rẹ́ kàwé lọ léèwé, ó kúrò ńbẹ̀, ó gbálé ọkùnrin lọ. At the end of the day, ọwá kó fẹ́lẹ́ ọjọ́, ọwá ní igi ẹ̀fọn rẹ̀ wá gùn bí òpó náà, ó wá ń sunkún, ó wá ní nítorí ẹnìkan ni, ìgbà tí ò ní nǹkan kan lọ jòkó tì. Ibo náà ti ń ṣe irú ẹ̀. Sọ̀rọ̀ pọ́kùnrin tó ti soríire tó ti wà successful, ó máa fẹ́ lọ́nà entity, ó máa fẹ́ liability. Òsọ́kùnrin kankan tó fẹ́ liability, ìwọ ni kó help ara ẹ kó má di liability sọ́rùn ọkùnrin kankan. Tẹ́ bá ti rí obìnrin tó jókòó kalẹ̀ tó ní dandan láì mi ló gbọ́dọ̀ fẹ́, that is a woman that does not have value. That is a woman that does not have anything to offer. If you help yourself and you become successful, the problem will be how to make a choice, not compulsorily I must be the only choice you will have. Ẹ mọ̀ pé àwọn ọkùnrin máa ń ronú ni. Tán bá dẹ̀ ti ráwọn Dundu United, àwọn obìnrin tán gọ̀ tán mọ iye ara wọn, they will take advantage of you. Why can't you help yourself? Why can't you add value to yourself and be able to help a man? Tó o bá lè help ẹ, tóun ò lè help ẹ, tẹ́ ẹ lè help ara yín, why must you stay together and be wasting your time? Especially those ones in so-called relationship, tẹ́ kàn dára yín láàmú.
ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n lọ rè gba loan tí wọ́n jẹ gbèsè nítorí ọkùnrin, majority wọn they are regretting today because nǹkan tó máa mú kọkùnrin dúró tí ẹ̀ ń kọ́ ni kò kí ń ṣe owó tó jí gbé tó kó fún un. Kí ni value tó ní? Toró ti mọ̀ pé tóun bá ní ṣíṣì wàá sọ ṣíṣì yẹn wàá sọ di náírà. You have something upstairs, you have something doing, you are industrious such that you can turn 10 naira to 20 naira. Wà wá jókòó kalẹ̀, o ò lọ iléèwé, o ò kọ́ṣẹ́, o ò mọkòwò kankan ṣe, o wá ní hàn nítorí wípé o ti lọ ń yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ sun lé ẹ̀ nígbà tó ti wà ń kékeré táwọn òbí ẹ̀ rò pé o wà léèwé, o ti rò pé nítorí ìyẹn ni kò fẹ́ ẹ. O mọ̀ pé òbò mọ́ ń sọ́kùnrin, òbò ẹ tó ti ṣú gan, inú ń bí gan lọ́tọ̀lọ́tọ̀. Ká mọ́ tí wàá ṣẹ̀ṣẹ̀ sọ wípé ẹni tó ti wá sóríire tó ti wà successful, àwọn ọkùnrin máa ń ní ego, àwọn obìnrin tán máa respect wọn náà máa ń like. Wọ́n dẹ̀ ti mọ̀ pé one of the things tó lè mú kóbìnrin kó respect àwọn ni kó mọ̀ pìlẹ̀ ọlá àwọn, kó mọ̀ lè pìtàn ọlá. I don't say you should not start with a man, but as you are helping a man, be helping yourself too. Because ẹ̀yin tẹ́ wà in your 20s nígbà tẹ́ fẹ́ ra yín, possibly ẹ lè mọ́ tí ní nǹkan kan gbà náà, àfẹ́ni tí bá ń ṣe yahoo, àfẹ́ni tí bá ń ṣe iṣẹ́ yahoo tí ń jalè orí nẹ́ẹ̀tì nìkan ló lè wà in his 20s tí ó lówó. Gbogbo yín jọ bẹ̀rẹ̀ náà ni. Ìwọ tó lẹ́nìkan ò ní nǹkan kan gbà tó fẹ́, kí ni ìwọ ní? Kí lo expect kó ní? Tó bá dẹ̀ fẹ́ kó ní nǹkan kó tó fẹ́, ṣe bí ìwọ ló máa wọ menopause. So ẹ má mọ̀ rí yẹn bí criteria. Ẹ wà mọ̀ play victim card, ẹ mọ̀ feel cheated, ẹ mọ̀ feel bí ẹ pé èèyàn kan yàn yín jẹ. Kò sófin tó ní kọkùnrin má fẹ́ yàwó mi tó bá wù tó fẹ́ fẹ́. Ìwọ ló máa add value síra ẹ̀ so that ìyàwó tán máa fẹ́ yẹn kò ní máa feel inferior, kò ní jẹ́ threat fún ẹ. Ìwọ tó wà ńlé ló yẹ kó máa jẹ́ threat fáwọn tán wà ń ta, kì í ṣe àwọn tìta yẹn ló yẹ kó máa jẹ́ threat fún wọn. Bẹ́ẹ̀ wọ́n á jẹ́ threat fún ẹ because you have refused to add value to yourself. Nǹkan táwọn òbí ẹni kó ṣe tó torí ọkùnrin tó ò ṣe yẹn, ìwọ ló máa padà dùn later. Wà wá nítorí ẹnìkan ló ṣe kàwé, nítorí ẹnìkan ló ṣe kọ́ṣẹ́, nítorí ẹnìkan ló ṣe mójútó kòwò tán ní o mójútó. Sóun ló fokùn wọ́ ẹ wá lé òun pé kó wá mọ̀ sùn lé òun gbà yẹn. Àbọ́kùnrin wo ló lọ gbóbò kàmọ́lé tó kórè ò ní le? Kí ló tẹ̀ kí n face reality? At the end of the day, at the long run, wàá padà wá discover pé tó bá make ẹ̀ tán tó wà successful, ìgbà yẹn ló máa rà léèbù ẹ. Ṣé ńgbà tó rẹ́sẹ̀ wèrè ńlẹ̀ tó bù, ṣé ọlọ́gbọ́n ló máa gbé tiẹ̀ lẹ́tọ́ rí bù? Nígbà tó ti rọ́mọ aláìgbọràn kan tí ò mójú tó ṣẹ́, tí ò mójú tẹ́kọ̀ọ́ rẹ̀, tí ò mójú tó kòwò tán fi sí, tó sì ti rẹ́ni tí ó mọ kówó fún un, ṣé kò ní gba owó yẹn? Ẹ bẹ̀rẹ̀ sí ní mọ́ ṣépè. Tọ́lọ́run bá máa jẹ́ pé gbogbo èpè táwọn èèyàn ń ṣẹ́ lọ́lọ́run gbọ́, kò yẹ kọkùnrin kankan wà láyé mọ́. Pẹ̀lú èpè tóbìnrin míì gbọ́kùnrin ṣẹ́, táyé rí ó tún sì máa lọ síwájú torí wọ́n lo gọ̀ kò kúkú fọ́ọ̀sì ẹ. Ẹ mójútó ayé yín, ẹ lọ léèwé, gbogbo ẹ̀yin teenagers, àwọn ẹ̀yin ọmọ tẹ́ wà in your early 20s, go to school. Ẹ kọjú mọ́wé tẹ́ ń kà, ẹ kọjú mọ́ṣẹ́ tẹ́ ń kọ́, ẹ kọjú mọ́dí okòwò. Ìwọ tó ń kiri ọjà, má rí ọjà kíkiri yẹn bíi pé nǹkan burúkú. Àwọn ọjà títà yìí náà ní kíkọ́. Má torí ẹ̀ sọ pé torí o ti jọmọ ọlọ́sàn, o ti jọmọ onílá, o ti jọmọ onírú, o ti jọmọ ẹlẹ́pà, kó wá jẹ́ kẹ́nìkan take advantage ẹ. Nǹkan táwọn òbí ẹ̀ ń tà tó ń gbélé ẹ lórí yẹn, you can sell it at a large scale. Kò sẹ́ni tí ò fẹ́ kiri ọjà rí. Gbogbo àwọn tí wọ́n soríire lónìí, ẹ lọ wo background wọn, 85% of àwọn olóríire lénìí wọ́n wá láti ilé olówó. Wọ́n wá láti rich family. They came from humble family. Ọjà tó ń ta ẹ̀pà tán gbélé ẹ lórí, ẹ̀fọ́ tó ń kiri yẹn, you can sell it on a large scale. Má jẹ́ kọkùnrin kan torí ẹ̀ kó sọ ẹ́ dolórí burúkú. Má jẹ́ kọkùnrin kan torí ẹ̀ kó wá ṣe kíni, kó wá take advantage of you. Tán wá gbọ́jà lé ẹ lórí tó gbé sẹ́nu ọ̀nà yàrá ọkùnrin tó wọnú ilé ẹ̀ lọ tó lọ ń dókó òṣì kan, ó wá dó ẹ tán, oyún wá ṣẹlẹ̀, ó wá later, ó wá make ẹ̀, ó wá ní kò tọ́jú ọmọ ẹ̀. Báwo ló ṣe fẹ́ wọ́ tó jẹ́ òníṣẹ́ lọ́wọ́ tó yẹ pé liability ni ẹ́? Ẹ̀fọ́ tó dẹ̀ ń kiri ńgbà yẹn tó bá lóyà sẹ́ni tó gbẹ́fọ́ yẹn lé ẹ lórí tó dẹ̀ farabalẹ̀ tó jìyà, you understand, you can become successful. Ó wá torí ọjà tó rò ń kiri ọjà, ó jẹ́ kẹ́nìkan take advantage ẹ. Ìwọ náà tán fi sẹ́nu ẹ̀ kọ́ṣẹ́ lọ rèé kọ́ṣẹ́, ó kúrò ń ṣọ́ọ̀bù ọ̀gá, òní wọ́n rí ọ́n ṣọ́ọ̀bù, ọ̀la wọn ní rí ọ́n ṣọ́ọ̀bù, ó ti gbalé ọkùnrin lọ, ó ti lọ ń dókò lẹ́gà. Ìwọ náà tán fi sílé ìwé lọ rèé kàwé, ó kúrò ń bẹ̀, ó gbalé ọkùnrin lọ, ó wá bayé ẹ̀jẹ̀ tán, ó wá dọ̀la, ó wá make ẹ̀, ó wá ń ṣépè, ó wá fẹ́ yàwó, ó wá ń ṣépè fún yàwó tó fẹ́, òun ṣépè fún pé ẹ ò lè mú wọn because wọn force ẹ, àwọn kan jẹ́jẹ́ rẹ lógo. Kò sẹ́ni tí ò níbi tó ti bẹ̀rẹ̀. But help yourself, divert more of the help you have within you to yourself first. Yes. At the end of the day, you will later see that by the time you help yourself and become a better version, you become a better person, the value tó ti had kúnra yẹn will be what will attract a good person that you want to you. At the end of the day, you will end up helping and encouraging him.
kò ń ṣe pé wàá jókòó kalẹ̀ wàá lò ti spend gbogbo ìgbésí ayé ẹ̀ fún compulsory lè wọ ló gbúdọ̀ fẹ́. That means you don't have any value that any man can see and get attracted to you. Why will you use the whole of your time, the whole of your energy, the whole of your resources, you see, to help somebody in the name of help, in quote? Torí mi ò rí yẹn bí help. You are only trying to buy that man. O fẹ́ rà. Unfortunately, o lè tie ọkùnrin kankan down. Àwọn nǹkan mẹ́ta tó yẹ pé opportunity ẹ̀ bá wá kéèyàn make use ẹ̀. O ní time, energy and resources. Time, téèyàn bá ní time, téèyàn wà tó jẹ́ pé you have time. Time ò lè redeem ẹ̀ mọ́. Nísìn àná ò lè padà wá mọ́. Tá a bá make successful use of today, èní náà tó bá fi dọ̀la ó ti lọ́nu. Energy lẹ́dẹ̀lẹ́, Bible says the glory of the youth is their strength. Nígbà tó wà ní Ṣàngóòde ló ní agbára láti help ara ẹ̀. Àwọn resources kéékèèké tó ní tó wà provided for you, make use of it wisely. Enough of diverting everything that you need to add value to yourself to somebody in the name of pé ẹjọ́ ń jìyà. Ibo náà ti ń ṣe yẹn. No, because in a situation where you say somebody has offended you, kí ni offence? By the time tẹ́ bá mọ̀ béèrè kí ni àwọn object of this offence ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn gan ìgbà yẹn wọn tí ì fẹ́ra wọn o. No be say the man don marry them o. Àìgbọràn náà ṣe o. Ọmọ tán rán lọ léèwé tó kúrò léèwé tó gbálé ọkùnrin lọ tó kúrò níbi ẹnu ẹ̀kọ́ṣẹ́ tó gbálé ọkùnrin lọ tó lọ ń sun bẹ̀. Owó tán kó fún ẹ kó fi round out kó fi jẹun níléèwé o lọ kó fọ́kùnrin. O kàwé yẹn dójú àmì. Ṣé o feel pé ọkùnrin yẹn á wá soríire tán á wá fẹ́ ẹ? Ìwọ torí ẹ ò pé tẹ́ pé àwọn òbí ẹ̀ gan tán bí ẹ ò lóyà sí wọn. Kí ló máa ń ṣe yín? Add value to yourself. The time, the help you want to give a man, don't let it be as much as you do to yourself. It's not as if àwọn ọkùnrin yìí burú o. Orí wọn pé wọ́n mọ̀ nǹkan tán ń ṣe ni. Kò dẹ̀ sẹ́ni tó rẹ̀ṣẹ̀ wèrè ńlẹ̀ tí ò ní bù. So help yourself. Even kò ti wà nù ilé èèyàn tó bá ṣe help ẹ̀ máa help ara ẹ̀ náà. Have your own. Kò síbi tán kọ́ sí pé tó bá ti gé orí ẹ̀ fọ́kùnrin kó má dòbò mí o. Kò sí kò hàn kọ́ sí anywhere. Let a man be a man. Men are hunters. Let them hunt. Let them be successful. Because ká lè rí tàn pa ká lè sọ pé àjọ bẹ̀rẹ̀ ní tẹ̀ ń sọ yìí gan kì í ṣe wípé bóyá ẹ̀pùn gan ó dùn mẹ́yìn gan náà nù. Kẹ́ ẹ lè rí règùn ṣe lé lórí. Unfortunately ọkùnrin kankan ò fẹ́ kóbìnrin kankan wá ṣe règùn lé lórí torí ẹ̀ lẹ́ṣẹ̀ rí wọn tán bá ṣoríire tán they get another wife. Bẹ́ẹ̀ ni ọkùnrin wo ni ó fẹ́ kóbìnrin kan máa róhùn fín kó máa sọ wípé ńgbà tó ní pátá méjì tó ní bọ́ksà méjì ṣe bẹ́ẹ̀ mi mò ń fẹ́. Ṣó fọ́ọ̀sì ẹ fẹ́ nígbà yẹn? Why can't you make a wise use of the resources you have to add value to yourself such that you become a better version that every man is ready to associate with. No man wants a liability around him. Ìwé tó yẹ kó kà tó kówó ẹ̀ tó kó fún tó ní kóun fi máa ṣe nǹkan yẹn. At the end of the day ó máa padà sọ pé illiterate ni ẹ. Tó bá máa fẹ́ yàwó learned person ló máa fẹ́. Ìwọ ló dẹ̀ máa dùn gbà yẹn. Torí time tó yẹ kó kàwé oko ló lọ ń jòkó tì. Kẹ́ jẹ́ kí iye yín kó ṣí. Stop sitting down wasting your time with a man. Add value to yourself. If that man is meant for you, you guys will come together again. Destiny will bring you back again. And if it's not meant for you, it will go. Gbogbo àwọn tẹ́ kúkú forí ṣe fọrùn ṣe fún iná tí ọ̀padà fẹ́ iná lọ́pọ̀ jù bẹ́ẹ̀. Because you don't get the correct orientation that you're supposed to get. If they put you to school, fojú sí school ẹ. If they put you to iṣẹ́, fojú sí iṣẹ́ ẹ. If they put you to ọjà títà, fojú sí. No matter how poor or how small the ọjà is, God can amplify it and make it a bigger thing. Bọ́ni ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run àbí dífá ojoojúmọ́ ni. So in tó ń tà lé nìyẹn ó lè dọ̀la kó mọ̀ tà mọ́ kó become a better person. Bẹ́ẹ̀ tó bá ti lọ hàǹgà rẹ̀ sí sábẹ́ okó kan tó ti dóko yẹn tán ti fún ẹ lóyún, what do you have to offer? Wá lẹ́nìkan ó jí tì yín ó disappoint yín ó lọ fẹ́ yàwó kò ṣe ní fẹ́ yàwó nígbà tẹ́ pé time tó yẹ kẹ́ ẹ become a better person that a man will not want to let go of ọ̀tọ̀ nìkan tẹ́ ẹ̀ ń fa àkókò ṣe gbogbo àwọn òbí tán runwó tán dààmú lé lórí ẹ̀jẹ̀ wọn rèrè kankan jẹ ẹ jẹ́ lọ ṣe normal kẹ́ ṣe normal kẹ́ wà òkè tó bá wá yà ẹ wá lẹ́nìkan torí owó lè ṣe wá fẹ́ gbogbo àwọn tẹ́ ń fẹ̀sùn kàn kan lọ fẹ́yàn kan torí owó yìí èwo nínú àwọn obìnrin ló gan òní tiẹ̀
kéèyàn kan ọkùnrin kan lọ fẹ́ celebrity kó lọ fẹ́ obìnrin celebrity nsìn kẹwàá ní nítorí ewé léṣe lọ́ọ́ fẹ́ ṣọ́bìnrin gan ṣágbé rẹ̀ gan ò ti lómi nú. Has she not become a successful woman even before that man came to marry her? Ẹ má máa tanra yín, àwọn obìnrin tó ń gbọ́n tó mọ̀ nǹkan tó ń ṣe, even if they will help a man, as they are helping him, they are helping themselves too. So gbogbo ẹ̀yin tẹ́ wá sọ pé nítorí kinní kan tẹ́rẹ́ lówó, ẹ̀yin ò mọ̀ pọ́kùnrin tó bá lówó tó bá ṣoríire òǹgò ní lọ́ọ́ fẹ́ obìnrin tó jẹ́ náà nẹ́ńtítì tó kàn máa gbé owó ẹ̀mí tó máa gbé mi bí kàlòkàlò. They will not go and marry a non-entity wife, even kó ṣe fifth wife náà fẹ́ fẹ́, wọn ò ní lọ fẹ́ náà nẹ́ńtítì. Ẹ má máa tanra yín, gbogbo àwọn obìnrin tẹ́ wá ń rí nírìí pé kinní kan ẹ lọ fẹ́ kan ẹ lọ wo àwọn ayé àwọn obìnrin yẹn, ṣé láìsọkùnrin yẹn gan sáwọn gan ò lè jẹun. They have become successful. They have added so much value to themselves such that they became hot cake or every successful man is looking for, because they know what they were doing. When they were helping a man, they were still helping themselves too. They didn't close the whole of their eyes, start giving their money to somebody who will eventually dump them. Ìmí inú yín gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ tiẹ̀ tún ní kẹ́yìn náà fi ṣàgbéjì ara kẹ́ ẹ fi jẹ́ ogún tẹ́yìn náà ó ní síra yín, you still throw it out. You understand? There is nothing bad in it, but make sure you reserve for your own good so that tó bá dọ̀la tọkùnrin yẹn tó bá wù mọ́, at least wàá lè wu ẹlòmíì tó máa tiẹ̀ ráyè tárìnà rí ẹ níbi tó wà. Ẹ má máa tanra yín jẹ. Men are not what you think they are. Nature wọn dẹ̀ ni. So gbogbo àwọn ọmọbìnrin tẹ́ ń sọ pé ó lọ fẹ́yàn kan torí ewé ló ṣe fẹ́ ṣé ń fẹ́yàn nítorí òṣì, àbí ṣé tí ọkùnrin bá fẹ́ lọ fẹ́yàwó mi á mú gbogbo owó tó ti ní á fọ́n dànù, á sun díẹ̀ jẹ, á wá fọ́n yòókù dànù. Kò ní fọ́nwó ẹ̀ dànù. Òun náà tó dẹ̀ jẹ́yàn tó rí ṣe tó jọ́kùnrin tó wà òkè, òun náà ò ní lọ fẹ́ liability tó kàn máa wá gbé owó ẹ̀mí kàlùkàlù. Òun náà a resourceful woman ló máa lọ fún. So ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ní wọ́n mú wọn torí ewé ló ṣe fẹ́, èwo nínú àwọn obìnrin ló ń gán jẹ́ náà ní títì láwọn tó lọ ń fọ́kọ tẹ́ lọ ṣe 100th wife, ó lọ ṣe 60th wife, ó lọ ṣe 50th wife fún bìkan. How many of those wives are not even okay on their own? Ta ni ò ní tiẹ̀ nínú wọn? So ẹ má máa tanra yín jẹ. Don't stay in a spot and say that because you have been like this before, so automatically life ti revolve kọjá gbogbo yẹn. Life has gone beyond all of that. If you need to go back to school, go back there. If you need to learn a skill, learn a new thing, go and learn it. If you need to start a business, go and start it and become a better version of yourself.